إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له أشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وسلم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء اتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي محمد وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أكيد مسلمين السلام عليكم ورحمة الله وبركاته. ọ̀rọ̀ tí à ń bá lọ ní ọjọ́ bíi mẹ́rin àbí bíi márùn sẹ́yìn torí mo sọ fún wa pé àsìkò sí fún wa àyè ò fi bẹ́ẹ̀ pọ̀ látara lílọ bíbọ̀ wa tí à ń lọ tá ń bọ̀ káàkiri ni kò jẹ́ kí n láǹfààní àti tẹ̀síwájú lórí àwọn ọ̀rọ̀ tá ń bá lọ àti àwọn àlàyé àwọn àìmọ̀kan àti àwọn ìrújú eléyìí tí à ń ṣe tí Allah sì ní kí ó máa wúlò fáwọn tí ó kádàrá pé kó wúlò fún. Àwa ń tẹ̀síwájú níbi ọ̀rọ̀ àfáà Jamiu Folúwaṣọ́. Kí ni àwọn nǹkan tá ń sọ nípa ọ̀rọ̀ àfáà náà ni pé nígbà tó ń sọ̀rọ̀ tí wọ́n ń débi pé gbogbo ọ̀rọ̀ tí wọ́n ń sọ ẹ̀rí náà ni ara nẹ́ẹ̀tì a ti sọ Saheed Shittu àdísì tó kà àti tún kà àti sọ ohun tádìsì ń túmọ̀ ẹni tí ò bá láǹfààní àti gbọ́ láti bẹ̀rẹ̀ kó padà lọ gbọ́ series 1 tá a ṣe a ṣàlàyé àwọn àdísì tí Saheed Shittu ń kọ́ eléyìí tó parọ́ pé ànábì ṣépè fáwọn sàábé pé ànábì ṣépè fáwọn mùsùlùmí so ìgbọ́kúgbọ́ tóun fi jẹ́ ara ti ẹ̀gbọ́nù a ṣàlàyé bó ṣe kádìsì náà wá àwa mẹ́nu lé orí agbọ̀rọ̀dún rẹ̀ tẹ́lẹ̀ ṣùgbọ́n tírélà ti gbà á ní wọn kọjá nísìnyí kálukú ti ń pera wọn lórúkọ tí wọ́n fẹ́ pera wọn aláàdẹ wọn síra wọn náà nù bẹ́yàn ọba ti dúró lórí òdodo kì í látúbọ̀tán dáadáa ẹ̀rí kì í máa ń gboríyìn délẹ̀ òdodo ìyẹn ó máa sọ náà ni ìyẹn gbọ́ òyìn ò gbọ́ kò sí nǹkan tó kàn ẹ́ ó máa sọ tirẹ̀ náà ni ó rọ̀ ó le ó tutù ó ta ó fáìn ó fírẹ́ṣì kò sí nǹkan tó kàn ẹ́ ń bẹ nínú àwọn ànẹ́bì fẹ́ẹ́ pé lálẹ́ kìámà tí wọ́n dé èèyàn kan ṣo péré ni ó tò sẹ́yìn ànẹ́bì míì èèyàn méjì péré ni ó tò sẹ́yìn ànẹ́bì míì èèyàn mẹ́ta péré ni ó tò sẹ́yìn ànẹ́bì míì ànẹ́bì Muhammad nìkan ni èrò púpọ̀ máa tò sẹ́yìn ẹ̀ òun ló máa lérò jù ẹ̀rí kì í wá ń ṣe pé ká wá sọ ó túmọ̀ sí pé káwọ́ tó ń gbọ́ gbà káwá sọ ní tiwa lágbára kẹ́ni tí ń gbọ́ kó gbà ànẹ́bì gan òun lágbára kó máa sọ nǹkan kíyàn gbà kíyàn gbọ́ aláàfin sọ fún bismillahir rahmanir rahim pé laysa alayka bi udahum ẹ̀rí inú àyà mi ń sọ fún ànábì pé innaka la tahdi man hababta àwọn ọ̀nà méjèèjì yìí ń túmọ̀ pé ànábì gan ò lè fi yan mọ̀nà àyàfẹ́ni tá Allah bá kọ́ mọ̀nàmọ́ yóò wá ní kí nǹkan tá ànábì ń sọ yóò ní kí ó ṣe kí ni o kó tọ̀ sí máìndì ẹ̀ yóò fi ronú pìwàdà torí ìbámu sínú tí ń bẹ́nu kádàrá ẹ̀ tẹ́lẹ̀ bá ti ṣe ń sọ yìí náà ẹlòmíì ò ní gbà tèèyàn ẹlòmíì ó sì gbà tèèyàn ẹ̀rí gbogbo ẹni tá Allah bá kọ́ mọ́ nígbà ìdáyà ń bẹ fún bí ó ṣe máa rí fún wọn náà nìyẹn bí ìdáyà bá jókòó sínú ọkàn èèyàn bí èèyàn bá ì tí mọ̀nà kan yẹn ò ní balẹ̀ mo Folúwaṣọ́ ló wá sọ̀rọ̀ débi pé òun náà lóun ń ṣàtúnṣe alálùbọ́sà àfáà kan tó máa ń pè ní alálùbọ́sà yẹn tí máa ń takò gbogbo àwọn àfẹ́ẹ̀sìn alálùbọ́sà ò sọ̀rọ̀ Sheikh Robin dáadáa Sheikh Mukbil ni Sheikh Sọ́lé Fawzan ni Sheikh Sọ́lé Usaimin ni níkà máa ń píkì àwọn ọ̀rọ̀ tó bá fẹ́ antagonize àwọn tí ń bá fọ̀rọ̀ ni kì í ṣe bóyá pé ọ̀rọ̀ ẹ̀sìn ni alálùbọ́sà rán ẹ rí i pé alálùbọ́sà bá ń sọ̀rọ̀ báyìí gan ẹrù nígbà tí yàn ká ní òsì ni kì í ṣe bóyá pọ́rọ̀ ẹ̀sìn ní fẹ́ bá yàn fà bí kì í ṣe pé
àwọn àfáà kan tí wọ́n oppose ibi tóun wà òun ni kò tẹ́ lọ́rùn. Àtá nínú péèjì ẹ̀ aláwọn nǹkan tí wọ́n ń defend Sayyid Kutubu, tí wọ́n ń defend Hassan Banna, tó ń defend Qaradawi, tí wọ́n ń defend Salman Auda, tó ń defend Hassan Maharibi, tí wọ́n ń defend Abdulrahman Abdulkhaliq Abba. Gbogbo àwọn tí wọ́n ń defend yìí nìsín ìkìwání tẹ̀kífìrí tó nágbára ní gbogbo wọn. Tá gbogbo àwọn àfáìsìn tí wọ́n kọ tírà ń pa wọn tó ní kí yẹn jìnà sí yẹn, kí wọ́n very very careful pẹ̀lú wọn. Gbogbo àwọn tálálùbọ́sà ń defend nìyẹn. Kí wọ́n kan wá lọ wá fẹ́ ṣe àkíyèsí fálálùbọ́sà wá ní wà àfáà súnnà níbi sànáwù níbi ẹ̀yìn ló wá ti lọ gbé ọ̀rọ̀ alálùbọ́sà. Inú tírà tí mo kà fún ẹnjọ́ sí, tẹ́ bá lọ sínú series 2 program tí mo ń ṣe yìí, mo kà tírà kan fún ẹ ń bẹ̀. Tírà náà sọ̀rọ̀ nípa al-farqu bayna an-nasiya wa ta'yir. Ọ̀rọ̀ tírà yìí òun mọ́ lórí ìran àwọn èèyàn méjì kan. Ó wá ní ìran ẹnì kejì lẹ́ni tó já sí pé yóò fẹ́ ṣe rọ́dù fún ní bídíà, yóò wá bẹ̀rẹ̀ bisikiri màásìnì ẹ̀rí pẹ̀lú kó máa dárúkọ dáadáa ní. Òun ni Mufuluwaṣọ wá ń sọ pé yẹn àfáà yẹn ó dẹ̀ mọ kí ó gan, ó dẹ̀ gùdù gan. Gbogbo kí ó tí yẹn bá ti mọ̀ tí tó bá ti fi ń tako kìtàbù wà súnà ṣe ìmọ̀nù ìmọ̀kánù ní ìníbẹ̀yìn. Ẹlẹ́ẹ̀kejì Mufuluwaṣọ wá ń sọ pé ó wá sọ̀rọ̀ débi pa pé bí yẹn bá ń dárúkọ èèyàn, òun gbé ń pa pé tó bá bọ́dúkọ èèyàn jẹ́ ó lọ ẹ̀wọ̀n, ó tọ́ níná ní Nàìjíríà, lófin Nàìjíríà wa. Ìwọ náà tí nǹkan ò bá kó sí ẹ lọ́pọlọ, ó ṣe lè dárúkọ èèyàn kan lọ́nà tí ò dá kó máa borúkọ èèyàn jẹ́. Kí ni wọ́n ń pè ní character assassination? Kí ni wọ́n ń pè ní èèyàn borúkọ èèyàn jẹ́? Òun náà ni kó máa pè yàn ní nǹkan tí èèyàn ò ṣe, kó máa pè yàn lólè, kó máa pè yàn ní wòbíà, kó máa pè yàn ní nǹkan kan. Ṣùgbọ́n nínú Islam bí yàn bá kó sí kúfúrù, bó kó sí bídíà pẹ̀lú àwọn condition tí yàn máa fi mú ìdájọ́ fún yàn. Tó bá nẹ́ni báyìí àfá oníbídíà, àfá káfíìr, òun nẹ́ni báyìí ó ṣe kúfúrù, ó ṣe bídíà, ó ṣe ṣíríkù, kò sí ohun tó kan ìjọba ń bẹ̀. Mufuluwaṣọ kò sí ohun tó kan ìjọba ń bẹ̀ pẹ̀lú pa pé you are under arrest. Kí ni mo ṣe? Ó pe ẹni báyìí ní àfá oníbídíà. Ẹ wá béèrè pé nínú Nigeria constitution ibo ló wà ń bẹ̀, ibo ni bídíà wà ń bẹ̀? Táwọn government bá ń béèrè pé ó pè lóní bídíà, kódà kó lọ rìpọ́ọ̀tù gan pé ó pè mí lóní bídíà, wọ́n á ní kí ló ń jẹ́ bídíà? Á ní ó pè mí ní innovator. Wọ́n á ní innovator. Ṣẹ́yìn ò kí ń ṣe innovator ni. Wọ́n padà sọ fún yín pé ẹ lọ́ọ́ fi tírà àwọn ara yín. Ìgbà tí Mufuluwaṣọ wá fẹ́ sọ̀rọ̀, mi tí mo ti ní problem pẹ̀lú ẹnìyẹn o, ló bá ní eléyìí tá àfá Jàbàtà ń ṣe nílọrin táwọn èèyàn ń wò ó. Wọ́n náà yẹn kàn wò bí wèrè ni. Wọ́n kàn wò bí ìgbà tí yẹn ti ya wèrè ni wọ́n ṣe pátì ni wọ́n ṣe ń wò. Subhanallah. Kò sẹ́nìkan tí ń wo àfá Jàbàtà nílọrin ara. Kò sẹ́nìkan tí ń wò ó ẹ̀rí. Ṣùgbọ́n àfá Jàbàtà ò dárúkọ àfá kan àbí kán wá rọ́dà àfá kan kán wá pè lórúkọ tí ò dá. Ó lè rí kọjá pé ẹni yìí ṣe bídíà, ẹni yìí ṣe kúfúrù. Wọn pè nìkan kan ní kódà kán lẹ́nìkan wọ̀ bíà ní kíní kan ó lè ní ó lè gbọ́. Tó bá wá sọ bẹ́ẹ̀ ẹni yẹn ṣe nǹkan yẹn lóòótọ́ ni tí ó sì lẹ́rìí. Kò ní sẹ́nìkan tí wọ́n pè lórúkọ tí ò dá, tí ó dùn mọ́, tí ó wà náà ń kàn wọ ẹni yẹn ràn ní baba ńlá arọ́ ni. Ṣé bẹ́ẹ̀ nìkan ti wá láti station rí tó ní wọ́n arrest, wọ́n invite wọn station. Ǹjẹ́ kí ló dé? Wọ́n ní ẹ pè mí ní oníbídíà. Ṣé kí ni bẹ́ẹ̀ ni mo pè bẹ́ẹ̀ lóòótọ́? Ó ń ṣe bídíà, ó ń ṣe báyìí, ó ń ṣe báyìí, ó ń ṣe báyìí, ó ń ṣe báyìí. Àwọn DPO ní ọ̀rọ̀ ẹ̀sìn lẹ́ ń fà, ẹ lọ́ọ́ fi tírà àwọn ara yín. Mufuluwaṣọ kí ló fẹ́ sọ lórí ẹ̀? Kí ni nǹkan tó fẹ́ sọ nípa yẹn? So ìwọ́kọ̀ tí ẹ wulẹ̀ ní trade kan tẹ́lẹ̀ fáàfáà yẹn nítorí pé àwa máa ń rọ́dà wọ̀. Wọ́n á gbé Sheikh Jàbàtà sẹ́gbẹ̀ẹ́ bàbá yín Tajul Adabi, eléyìí tí wọ́n ń fi àlùbáríkà rẹ̀ tọrọ fún ẹjọ́ kìíní àná ńlọrin tó kúnlẹ̀. Tajul Adabi tí kì í kírun, Tajul Adabi onímàjíìkì, onímírèkù, bí ti ń bá yán sọ̀rọ̀, ní ń bá lùjọ̀nù sọ̀rọ̀, ní ń bá ejò sọ̀rọ̀, ní ń fi ejò èrè, ní fi ń rọrí. Yóò fèsì inú igbó, yóò mọ báwọn tata sọ̀rọ̀. Ṣé mùjísà nu? Èwo náà àwọn ànábì Allah ni wọ́n ń fi ejò rọrí sùn. Àwọn ọmọ kéwú wọ́n sì kọ sínú tírà àwọn tó pọ̀. Tírà kan bẹ tí bàbá pọ̀ Kagi kọ, tí ń bá ráyè tiẹ̀ yín wà túlé kan. Gbogbo àwọn nǹkan táwọn wá kọ síbẹ̀, àwọn kọ́ láwọn fi ń ròyìn mùjísà. Ṣùgbọ́n mùjísà kọ́ nù. Mùjísà ń bẹ fẹ́nìkan tí kì í ṣe ìbádà ni. Ṣé mùjísà ń bẹ fẹ́nìkan tí ń ṣe bí alágànná? Ẹni yẹn náà fi wá ń tọrọ àlùbáríkà fún ọ tó jọra wọn. Bèlè ń ta sí pé Sheikh Jàbàtà kódà nílẹ̀ Lárúbáwá
àwọn Lárúbáwá gan mọ̀ pé àáfàá ni tó mọ ohun tí ń wí tí mọ ohun tí ń sọ. Níjọ́ táwọn àtàwọn àáfàá ńláńlá nínú ayé bá dẹ̀ ń pàdé, kì í ṣe bí irú ẹ̀yin o, ẹ̀yin kẹ̀. Àwa tá a kéré yìí gan, tá a kéré bí ọmọ náà gùn yìí gan, ẹ̀mí yóò tí ì fẹ́ bọ́ lọ́wọ́ wa. Ẹ̀mí yín ti fẹ́ bọ́. Torí kò sí nǹkan tẹ́ ẹ sọ ń gbèsè ayé tẹ́ ẹ rí sọ kọjá pé kí ni ẹ̀kọ́ nǹkan tẹ́ ẹ ń sọ ẹ̀ mọ́ ń pa rẹ̀. Tọ́ àwọn àáfàá ńláńlá nínú ayé ní Yemen, ní Saudi, káàkiri tí wọ́n ti àáfàá ni àáfàá jàbàtà. Ṣùgbọ́n ilẹ̀ náà Yorùbá fẹ́ kẹ́ ẹ fòun lẹ̀ lórí nǹkan. The greatest muhaddis ní Yemen kọ́ bá wọn endorse ẹ̀. Tó bá àáfàá kan ń bẹ tó gbajúmọ̀ tí gbogbo yín náà mọ̀ yẹn, Mufti Ìlọrin. Ṣẹ̀yìn kan wàásì kan ń bẹ láwọn wàásì àáfàá yẹn tó pọ̀ gan tó ti sọ nípa pé yẹn ń júwe oògùn owó fáwọn èèyàn, pa ojú màálù, ojú orógbó, obì gbàǹjà, àfọmọ́gbòtújẹ. Ẹ mọ̀ pé lẹ́yìn nísìn kí yẹn wá mú wò yẹn kan ní pé tọ̀ àáfàá yìí sọ̀rọ̀ ẹbọ, ẹlẹ́bọ làáfàá yìí o, ó sọ̀rọ̀ ẹbọ, ká wá arrest yẹn pé ó ní kí ló dé tó fi arrest yẹn, ó ní ẹlẹ́bọ làáfàá lágbájá. Ká wá dé station kan nínú Islam bí yẹn bá ń list àwọn nǹkan báyìí ẹbọ ni, ká wá pè yẹn ní ẹlẹ́bọ. Kò ní nǹkan ṣe pẹ̀lú Nigeria constitution. Nigeria fàyè gba Christian, ó fàyè gba Muslim, ó sì fàyè gba abọgibọ̀ ọ̀pẹ. Kálukú ṣe kí ni o, kálukú ń worship nǹkan tó believe nínú ẹ̀. Pápá Nigeria tàwa náà yìí, ní Nigeria, àwa tá a ṣe Islamic study ní Nigeria, wọ́n máa ń kọ́ wa ní kọ́ọ̀sì kan tí wọ́n ń pè ní African traditional religion. Wọ́n máa sọ fún ẹ pé kò sí tí ń jẹ́ religion. Religion is what you believe in. Pé wọ́n ní kò sí tó ń jẹ́ non-believer. Abẹ́rẹ́ ẹ máa lẹ́yìn believers àwọn kan non-believer. Wọ́n ní kò sí tí ń jẹ́ non-believer. Everybody believes in what he worship. So gbogbo ẹ̀ ló ní nǹkan tí ń sìn. Kódà ní Nàìjíríà ní yunifásitì wa wọ́n kọ́ wa ní kíní kan tí wọ́n ń pè ní tolerance. Wọ́n kọ́ ẹ débi pé ó lè gbọ́dọ̀ jókòó tó nífá pásítọ̀ kẹ́ ẹ jókòó kí pásítọ̀ ṣàdúrà tán kí abaláwo náà ṣàdúrà tán ká ní kí wọn náà ṣe rọ́bà náà sí kò sí tó burú mbẹ̀. Lọ́ndà peace study, lọ́ndà tolerance. Gbogbo eléyìí ní ìsìn kó bá ṣẹ̀ríà Ìsìlámù mu kéèyàn ká wá máa ṣe ká wá dìde sí i pẹ̀lú ìlànà ṣẹ̀ríà. So irú ọmọ fọlọ́run aṣọ ní ìsìn ìwọ́n kàn máa ń sọ ọ̀rọ̀, ìwọ́n kàn máa ń lanu sọ̀rọ̀ ni. Nǹkan tí Sheikh Jabata wá ń sọ ní gbogbo àwọn àfáà sálàfí ayé wá ń sọ yányán àtàwọn tí wọ́n ti lọ lójú ọ̀nà sálàf ẹ̀rí àtàwọn tí ń sìn yìí gbogbo wọn the same thing náà ni wọ́n jọ ń sọ. Kódà àwọn sàábì Ànábì nípa pé ẹ má ṣe bídíà, ẹ jìnnà sí bídíà, ẹ bọ ní bídíà, ẹ jìnnà sí kúfúrù. Ọ̀rọ̀ ẹ̀sìn ò ní ṣe kí ni kò níyàtọ̀. Ìwọ yìí ní ìsìn níbi bídíà lásán ní ìsìn ìwọ ọmọ tí ń jẹ́ bídíà ó ní mùfásíkọ̀ ni kí ẹ máa woṣẹ́
nígbà tí wọ́n ní bídíà mufasiko kí ẹ máa wo yẹ nǹkan wò bídíà mufasiko ni ẹ wọ gbọ́rọ̀ ṣáàfà nìyẹn ìwọ yín nìsín ọmọ tó ń jẹ́ ọmọ tó ń tátà mẹ̀ṣíyà tátàlì máa ń síyà ló ń pè níjọ́ tó fẹ́ sọ̀rọ̀ ó ní ẹbí yẹn bá wá ṣe kinní kan tátàlì máa ń síyà kọ́ tátà mẹ̀ṣíyà ni wọ́n máa ń pè ìwọ tó mọ̀ yàtọ̀ láàrin tátàlì máa ń síyà àtátà mẹ̀ṣíyà ló fẹ́ kọ̀ǹdẹ́mì yẹn kan tó lè tó tọmọ kíwú ẹ̀ gan lè kọ́ ẹ́ kíwú ọdún àìmọye ọdún ìwọ tó mọ̀ yàtọ̀ láàrin kúlù ọmọ kúlù gan kúlù bídíà tí ò yẹ ọmọ tó ń jẹ́ kúlù ìṣẹ́ni tí kúlù òye ẹgbẹ́ kan náà ń jò ní iná òun náà ní kúlù majority ní ń tọ́ka pé àdìsí tánàbí sọ yé pé inna Allaha ìtajàbà an kulli sahibi bid'ah hatta yada'a bid'atahu ó ní yẹn ìtajàbà an kulli sahibi bid'ah pé àkúlù tánàbí lò yẹn kì í túmọ̀ gbogbo nǹkan ó ní kúlù kì í túmọ̀ gbogbo nǹkan pé majority ni ǹjẹ́ kí ni wáyé ó ní pé because táwọn àfa kan ń bẹ tó jẹ́ káwọn àfẹ́ẹ̀sì ni wọ́n tí wọ́n jó ní bídíà lánàá tí wọ́n ti wá túbá ṣé a wà á sọ pé Allah ò ní gbà túbá wọn ni ẹ wo wàhálà tí yẹn kóra ìsìn tiẹ̀ níyẹn àfa tí wọ́n ń pè lẹ́fẹ̀ẹ́ ìsàòkè yẹn ṣùgbọ́n àdìsí yẹn dẹ̀ parí síbi pé kí ni o hatta yada'a bid'atahu títí dìgbà tí ó fi gbé bídíà yẹn lẹ̀ pé tí oníbídíà o tí yín bá ń túbá o Allah ò ní gbà ìtúbá oníbídíà títí dìgbà tí òfin ní ṣe bídíà yẹn mọ́ tó bá wá kú tó ṣe bídíà yẹn kú ọmọ náà ni kí ló lé ń bẹ̀ àfáà tó wá bí àfáà àwọn Fọlúwaṣọ́ yìí náà gbogbo náà gúrùpù náà gbogbo wọn ẹ wá wo gúrùpù wọn yìí o ẹ wá gbọ́ ọ̀rọ̀ tí Sheikh Sọ́líhù Sẹ̀mín wá sọ nígbà tá a débi kúlù bídíà Sheikh Sọ́líhù Sẹ̀mín nínú àwọn àfáà wa àgbà táwọn náà ní bídíà náà pín sí méjì làwọn náà wà àwọn wá ní kúlù bídíà yìí kẹ́límọ̀ kúlù wọ́n tún wá bracket ẹ̀ lọ́tọ̀ nínú tí àwọn tí wọ́n ń pè ní al-ibda'u fi sharhi al-kamal wa qatar al-ibtida' wọ́n wá bracket ẹ̀ lọ́tọ̀ wọ́n ní kúlù wọ́n ní man talaffadha bi hadhihi al-kulliyya ya'lam madlulahu wa ya'lam ma nataqa bihi inú tírà náà ẹni tó lo kẹ́límọ̀ kúlù fún bídíà ó mọ nǹkan tí ń sọ ó sì mọ nǹkan tí kúlù máa ń tọ́ka lé lórí ànábì ń sọ̀rọ̀ kúfúrù ó sọ̀rọ̀ kúfúrù akbar kúfúrù asgar pé kúfúrù ńlá àti kékeré ànábì pín sí méjì ó sọ̀rọ̀ nífàkù pín sí méjì ó sọ̀rọ̀ zulumu pín sí méjì kódà gan ọ̀rọ̀ ṣíríkù bá a ti padà wá rí pé tọ̀ hadísì tí wọ́n fi ń pín ṣíríkù gan hadísì dọ̀yìn fún ni táàbí máa rí pé tọ̀ gan ṣíríkù gan wọ́n wá pín sí méjì mọ́ ní apá kan because àwọn hadísì kan ń bẹ tó já sí pé tó ní inna akhwafa ma akhafu alaykum shirikul asgar tí n bá rántí nẹ́sù hadísì náà dáadáa pé nǹkan tó ń ànábì ní ohun tó ń páyà jùlọ fún yín òun ni kí ni òun ni ẹbọ kékeré tí yẹn máa ń ṣe àwọn sábẹ́ wá béèrè pé owó tó ẹbọ kékeré ànábì ní àríyá kárí mi kí yẹn ṣàṣẹ wọn ṣùgbọ́n nínú hadísì yìí inú sanadu àdínà ìsinádù ni ẹ̀rí inú àwọn àṣàní ìdí hadísì náà ẹnìkan bẹ́ẹ̀ alhamdulillah tí wọ́n ń pè ní Mahmud bin Labid sì ń bẹ ní kékeré ó sì kéré ńgbà náà tí ò tí ì gbọ́n òun ló wá ń sọ fún wa pé ó kéré ńgbà náà kò tí ì gbọ́n tánàbì fi kú òun ló wá ń sọ fún wa pé ànábì ń sọ fún wa pé ohun tóun ń páyà jùlọ òun ló wá gbàdísì wá lẹ́nu ànábì ẹni tó kéré tí ò tí ì gbọ́n bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ọmọdún bíi 4 àbí bíi 5 ló wá gbàdísì wá fún wa hadísì yìí dọ̀yìn fún ni àti torí Mahmud bin Labid kò tí ì gbọ́njú bá ànábì débi tí ó gba ọ̀rọ̀ lẹ́nu ànábì wa mo Fọlúwaṣọ́ eléyìí ní ìsinyìí ìwọ ń sọ pé yẹn ṣíríkù pín kúfúrú pín máṣíyà pín bídíà náà pín kí ló pín Sheikh Sọ́líhù Sẹ̀mín nìyẹn kí àfáìsà òkè náà kó rọ́dà Sheikh Sọ́líhù Sẹ̀mín tọrọ ti ẹlẹ́rìí ju táwọn ṣe àdísì tó ṣe àdísì kà lọ kí ni wàhálà everybody èmi kàn ń sọ léyìí fún wa ni tá bá lọ wo tírà yìí kí n kàn fún wa ní tírà yẹn kan kí n máa lọ torí àsìkò tá a fi rí pé ọ̀rọ̀ ẹ̀sìn òdodo pé méjì ẹ̀yẹ̀ kan náà ni tí ò bá ti sí fẹnu ń bẹ̀ tí fẹnu bá ti wọ ọ̀rọ̀ ẹ̀sìn náà ni máa ń yàtọ̀ aláwọ̀ tírà yìí Madarikun Nadar fi siyasati bayna tatbiqati shar'iyya wal infi'alati al-hamasiyya tó afáwa ń sọ̀rọ̀ nípa pé ọ̀rọ̀ àwọn àfáìsìn bí ṣe máa ń lọ
lórí agbọ́nrin kan. Ẹ̀rí ó wá ń sọ̀rọ̀ bọ̀ wá nígbà tó wá mọ̀rọ̀ kan wá nípa Aminu Durari al-Jawali li Abi al-Muzaffar as-Sam'ani pé as-Sam'ani ló sọ̀rọ̀ yìí. Ó ní wa mimma yadullu ala anna ahla al-hadith hum ala al-haqqi annaka law tala'ta jami'a kutubihim al-musannafa min awwalihim ila akhirihim qadimihim wa hadithihim ma ikhtilafi baldanihim wa zamanihim wa taba'udima bainahum fi diyar. Ó ní àwọn àfá ìsìn, àwọn aládìísì, àwọn àfá òdodo, àwọn àfá aládìísì, àwọn olódodo ni. Ó ní ọ̀rọ̀ gbogbo wọn ń máa ń tọ́ka lórí òdodo ni. Kódà tó bá lọ kó gbogbo tírà àwọn àfá aládìísì jọ káàkiri tí kálukú wọn kọ láti ìpìlẹ̀ débi tó parí sí tó mọ̀ ẹ́ dé, àwọn tí wọ́n ti lọ náà lọ́hùn àtàwọn tí wọ́n ń bẹ presently àti níbi àwọn ìlú wọn, ẹ rí i pé kálukú ń gbé ìlú ọ̀tọ̀ọ̀tọ̀, wọ́n lo àsìkò ọ̀tọ̀ọ̀tọ̀, distance ìlú wọn jìnnà síra wọn, ìgbà wọn jìnnà síra wọn. Ẹ rí wasukuni kulli wahidi minhum qatran min al-aqtar àti àyè tẹ́nìkan kálukú wọn gbé ní country ọ̀tọ̀ọ̀tọ̀ lọ gbogbo ẹ̀ kó multiply gbogbo ẹ̀ papọ̀ kó papọ̀. Wajadtahum fi bayanil i'tiqad ala watiratin wahida alamatin wahid. Wàá rí pé ọ̀rọ̀ gbogbo wọn báyìí lórí agbọ́nrin ẹ̀yẹ̀ kan náà, òdodo náà ní ń bá lọ. Ẹ rí yajruna fihi ala tariqatin la yahiduna anha wa la yamiluna fiha. Ó wà máa rí pé kódà gan ó lè rí yàtọ̀ láàrin ọ̀rọ̀ wọn, yín dojúkọ náà ni. Ọ̀rọ̀ wọn kì í digress kó lójú ọ̀nà ẹ̀sìn. Ẹ rí qawluhum fi dhalika wahidin wa naqluhum wahid. Ọ̀rọ̀ wọn yóò máa jẹ́ ẹ̀kan náà, ẹgbà wọn náà yóò máa jẹ́ ẹ̀kan náà. Ẹ rí la tara bainahum ikhtilafan wala tafarruqan fi shay'in ma wa in qalla. Ó ní rí wọn kí wọ́n yapa níbi nǹkan. Ṣùgbọ́n táfà yìí náà ń sọ ní ìbáyìí náà ń ṣàlàyé nípa ohun tó bá jẹ́ òdodo tí kò ní ẹ̀rọ. Torí àwọn àfáǹgbà mi náà ó lè sọ̀rọ̀ míì kò ní ẹ̀rọ, tí ẹ̀rọ bá ti wọnú nǹkan míì yóò mú change sí èyí tí ò ní ẹ̀rọ. Ṣùgbọ́n èyí tó bá ní ẹ̀rọ tí kálukú wọn dẹ́pẹ́ lórí ohun tí kálukú wọn rí tó wà òkè, wàá rí sì máa rí arúmà pé ẹni máa náà abẹ́rẹ́ nǹkan báwọn. Ó ní bal law jama'ata jami'a ma jara ala alsinatihim. Tó bá kó gbogbo nǹkan tí kálukú wọn fẹnu ara wọn sọ níbi ọ̀rọ̀ ẹ̀sìn tó bá kó jọ wa naqaluhu an salafihim, kó wá lọ gbé wò pẹ̀lú táwọn tó ṣíwájú wọn náà sọ. Wajadtahu ka'annahu jaha min qalbin wahid. Ó rí pé ọ̀rọ̀ àwọn àfá ìsìn, àwọn aládìísì, àwọn alùsùnnà níbi ọkàn òdodo, ọkàn ẹyẹ kan ṣoṣo pé náà ní ti máa ń wá. Èmi ló dé tẹ́nìkan máa jọ ní bídíà tẹ́yìn ó sì máa defend ẹ̀. Tẹ́yìn kan ní pé bídíà eléyìí kò dáa, ẹni yẹn bídíà yẹn lóòótọ́ ṣùgbọ́n mufasikọ̀ ni. Kódà kíyàn kú sórí òòṣà, kò torí kò change súnná, mùsùlùmí ní sì ń jẹ́. Àyìn alùsùnnà Nàìjíríà ẹni yín ò ṣọ̀kan. Gbogbo ẹ̀yin tẹ́ gba yín sálàfí Nàìjíríà ẹni yín ò ṣọ̀kan. Torí àwọn kan lúgọ sábẹ́ bídíà tí wọ́n ń survive. Àwọn kan ń survive lábẹ́ bídíà nù yín kò jẹ́ kí wọ́n lọ straight. Àìwá lè lọ straight wọn tí wọ́n lè lọ straight tí wọ́n jẹ́ kó máa gbógun tẹ̀sìn. Ẹ wo ọ̀pọ̀lọpọ̀ yín gbà tádànwò bá yín nìsín, kálukú yín ti ń change ọ̀rọ̀ ti ń change padà. Ẹ wo bàbá dókítà ọjọ́ kìíní àná tí wọ́n bí ní bídíà ọjọ́ kìíní àná, ó ní bídíà kí ni wàá lẹ́nu bídíà, èwo wá ní kí ni bídíà, ara fi bá ẹ̀rí dá àyín àti tá ẹwà àtẹ̀rí ẹ̀ sọ pé kinní kan. Ṣùgbọ́n nísìnyí ńkọ́ ọ̀rọ̀ ti ń change bọ̀ wá. Ohun tá à ń gbọ́ nísìnyí ni pé ẹ má lọ kú sórí bídíà o, ẹ má lọ kú sórí bídíà, kẹ́ jìnnà sí bídíà ni mò ń sọ fún yín yẹn o. Ẹ̀rí nǹkan tí ò nípìlẹ̀ lánàá yìí tí wọ́n á nípìlẹ̀ lónìí. Nígbà táwa náà ò bá sinmi, ọ̀rọ̀ òdodo kì í máa ń yapa, yìí máa ń wá láti inú àpò kan náà ni. Wàjárọ̀ ala lisani wahid. Ó rí pọ́rọ̀ yẹn ń lọ lórí ohun kan náà ni. Wahal ala al-haqqi dalilun. Tọ́ ubina min hadha. Ǹjẹ́ ẹ̀rí kan tún ń bẹ habuyan min Allah tó tún clear jù lẹ́yìn náà lọ ni. Clear rí náà ó ní ọ̀rọ̀ Allah Ta'ala sọ ni. Bismillahir Ta'ala sọ pé afala yatadabbaruna al-Qur'ana. Ẹ̀yin náà wọn wòye sálẹ̀ Qur'ani ni. Walau kana min indi ghayrillah. Tó bá já sí pé kì í ṣe ọ̀dọ̀ Allah ni bá ti ń wá ni.
wajadu fihi lawajadu fihi ikhtilafan kathira tí kì í bá ń ṣe ọ̀dọ̀ Allah ní gbogbo ẹ̀ tí ń wá ni bá rí ìyapa ẹnu tó pọ̀ ńbẹ̀. Èèyàn ò ní máa sọ̀rọ̀ Allah sọ̀rọ̀ ànábì kí ìyapa ẹnu wà ńbẹ̀, yóò kárí. Ohun tó bá fi lè mọ́rọ̀ gbogbo àwa àti yín tí ò bá fi lè ráìmù, ẹja wòye sí èèyàn kan tí ń parọ́ nínú wa nu àbẹ́nìkan ń dọ́gbọ́n sí. Qala ta'ala, Allah ní wa'tasimu bihablillahi jami'a. Allah ní ẹ gbá okùn Allah, ẹ gbá mú, sunnah Allah ẹ gbá mú, ẹ̀rí. Wala tafarraqu, ẹ má yapa, ẹ má fọ́nká. Eléyìí làwọn ahlu sunnah. Ẹ wá lọ́wọ́ àwọn onífẹ̀ẹ́ inú èèyàn, ẹ̀rí. Wa amma àfáà ń tẹ̀síwájú. Ó ní tíra tí mò ń ka yìí, àfáà yìí ló kọ Abdulmalik ní lórúkọ àfáà tí wọ́n kọ Abdulmalik Ahmad bin Mubarak Ramadani Al-Jazairi. Sheikh Albani ni wọ́n ṣe tẹ̀kídìmù tíra yìí kó dáa. Àtàwọn àfáà pọ̀ gan bẹ́ẹ̀ náà tí wọ́n endorse tíra yìí náà. Ọ̀rọ̀ pọ̀ ńbẹ̀ tó kí bí ẹja. Ó ní wa amma idha nazarta ila ahlil hawa. Tó bá wá wòye sí àwọn onífẹ̀ẹ́ inú tá à ń sọ yìí, wal bid'ah àtàwọn aládàádálẹ̀, ra'aytahum mutafarriqina wa mukhtalifin. Ó rí pé wọ́n yapa, wọ́n pín. Àwọn oníbídíà gan pín, àwọn gan ò lọ straight. Aw shi'an wa ahzaban. Oníranran ni wọ́n pín sí. La takadu tajid isnayni minhum ala tariqatin wahid fil i'tiqad. O ní rí èèyàn méjì nínú wọn kí wọ́n ṣe kí ni o, kí wọ́n wà lórí àkídà ẹ̀yà kan. Àti kí á sí pé ìtumọ̀ tí wọ́n máa fún àkídà kan bákan náà ni. Ìtumọ̀ ọ̀tọ̀ọ̀tọ̀. Ẹ lọ bá ní Sufi ní ìsìn pé kí ni ìtumọ̀ Sufi. Ẹ kó ní Sufi 10 jọ àbí 2 jọ. Ẹ bẹ̀ ìtumọ̀ Sufi lọ́wọ́ ọ̀pọ̀lọpọ̀ wọn. Wọn ní fún yín the same information. Ọ̀tọ̀ọ̀tọ̀ níbi tí kálukú wọn máa tú Sufi sí. Ó dàrú mọ́ àwọn náà lọ́wọ́. Yubaddi'u ba'duhum ba'dan. Kódà àwọn oníbídíà gan tó ń bà dá ara wọn. Mo f'Olúwa aṣọ ó ń kọ́ ǹdẹ́mọ lálùbọ́sà. Ìyàtọ̀ wọn ní ń bẹ láàrin mo f'Olúwa aṣọ àti lálùbọ́sà àti Saheed Shittu nínú òṣùwọ̀n. Mo f'Olúwa aṣọ yìí náà ní ìsìn náà kò sí oníbídíà lọ́dọ̀ ẹ̀. Al-wala'u wal-bara'u kò sí. Àbẹ́rẹ́ nǹkan ní ìsìn kò sí. Ìkùránì ò jẹ́ nǹkan kan. Àwọn àfáà olóṣèlú ò jẹ́ nǹkan kan. Láti gbogbo àwọn àfáà sálàfù mọ́ ṣe gbógun tẹ̀sí tán. A ní mo f'Olúwa aṣọ tó ń sọ yìí pé ọ̀rọ̀ democracy, ọ̀rọ̀ ìbò, masáìlù, ó tẹ̀ pé ní masáìlù, ẹ̀rí nǹkan, ẹ̀rí. Mo ní masala ìtìyàríyà ni, masala ìtìláfíyà ni lẹ́nu masala ìtìláfíyà lára àkídà. Ṣé àkídà bá jẹ́ ìtìláfíyà ni? Ẹ̀rí gbọ́n àwọn yẹn ti jìnà jù, ẹ̀rí. Bal yartakuna ila takfir. Àwọn oníbídíà gan kàfàrà ara wọn. Yukaffiru ibn abahu. Ọmọ gan máa ń pe bàbá rẹ̀ oníbídíà nínú àwọn oníbídíà yẹn. Ẹni àmọ́ra dáàbò òun lóhùn tó àbá wọn sọ́nbẹ̀ yẹn ò dáa. Oníbídíà sì lòun náà ò gbádùn, ẹ̀rí. Wa rajulu akhahu. Èèyàn míì náà ó ń bà dá ọmọ ìyá rẹ̀ míì tó oníbídíà. Wal jaru jarahu. Tarahum abadan fi tanazuhin wa tabaghudin wa ikhtilafin. Máa ní wọn tí wọ́n máa bínú ara wọn, wọ́n máa yapa ara wọn, ẹ̀rí. Tanqadi a'maruhum wala tattafiq kalimatuhum. Ọjọ́ orí wọn yóò máa waste dànù, bẹ́ẹ̀ sì ni ọ̀rọ̀ wọn ò ní dọ́gba. Allah wá ń bi wọ́n léèrè nínú àyá Al-Qur'an Suratul Ashr àyá 14 ní Quran chapter Suratul Ashr dèjà ìrántí chapter ní English. Bismillahir Allah ní ta'asabuhum jami'an. Ọ̀pọ̀lọpọ̀ àwọn aláìmọ̀kan wọn ni àánú yìí wọ́n á máa rò lápapọ̀ pé àwọn ń bẹ lójú ọ̀nà. Wa qulubuhum shatta. Bẹ́ẹ̀ sì ni wọ́n ti ń bẹ lẹ́mìí ẹnìkankan wọn ọ̀tọ̀ọ̀tọ̀. Zalika bi annahum qawmun la ya'qilun. Torí pé ìjọ tí ò ṣe làákàyè òun ni àwọn ìjọ wọ̀nyí. Ẹ rí ọ̀rọ̀ ẹ̀sìn ní máa ń lọ dọ́gba, ní máa ń lọ straight ni. Nínú bídíà mufasiqah, ó ní mo f'Olúwa aṣọ sọ pé tọ̀, ó ní mọ́lúdì. Ó ní ẹni bá ń ṣe mọ́lúdì kò bá Islam ẹ̀ jẹ́, mufasiqah ló kó sí. Òun kan tí ẹ máa ń fi ẹnu bu ìdájọ́ ẹ̀sìn ni. Kò wá ní ka ẹ̀rí kan fún yín láyé títí ẹ lè gbọ́, ẹ lè gbọ́ hádíìsì, ẹ lè gbọ́ àyá Kùránì, kódà ẹ lè gbọ́ tírà àfáà sálàfù 2 mẹ́ta lẹ́nu ẹ̀ tí máa ń sọ̀rọ̀ àfẹjọ́ ẹjọ́ ni wùrà. Tọ́ ẹni tí ò bá fi lè wá gba onímọ́lúdì ní mufasiqah, ó ní àwọn ní wọ́nranwọ̀nran nìyẹn. Ẹ dákun, ẹ wo tírà tí ń bẹ lọ́wọ́ mi yìí, Ar-Raddul Qawiyyu ala Rifa'i wal Majhul wa Ibn Alawi wa bayani aqta'ihim fil Mawlidin Nabawi.
ẹni tó kọ tírà yìí àfa àgbà ní o Hamud bun Abdullahi bun Hamud at-Tuwaijiri. Ìmáàmù Sheikh Tuwaijiri ló kọ tírà yẹn tó fi ṣe rọ́dù nípa àwọn oníbídíà tí wọ́n ní mọ́lúdì nàbí yóò ṣe kí ni kò bá sílámù jẹ́ kò jẹ́ nǹkan kan. Àwọn àfáyèsí ń kọ tírà fáwọn oníbídíà tí wọ́n fi ń nákìdù wọn lórí ọ̀rọ̀ tí ò dá tí wọ́n sọ. Àwa ń gbá wọn ọ̀rọ̀ burúkú táwọn oníbídíà àtijọ́ sí kọ tí wọ́n sọ, àwa ń gbọ́ lẹ́nu àwọn tó láwọn onísúnnà lónìí bí àwọn Fọlúwaṣọ àtàwọn àfáà tiẹ̀. Fọlúwaṣọ ti tiẹ̀ òun tún kéré sí tá à ń sọ yìí, nǹkan kan ò tiẹ̀ yóhun, ọ̀nà tiẹ̀ jìn. Àwọn tó jẹ́ àwọn àfáà tiẹ̀ náà, àwọn ọ̀rọ̀ míì ń bẹ tá à ń gbọ́ lẹ́nu wọn tó já sí pé àwọn oníbídíà ni wọ́n sọ táwọn àfáà rọ́ dà wọn. Ẹgbẹ́lẹ̀ àwọn ọkùnrin lára àwọn àfáà wọn ni nàá. Gbogbo àwọn nǹkan tí yẹn ń kà, àwọn tírà àwọn oníbídíà, àwọn ìkìwání ní fi ń rọ́dà àwọn àfẹ́ẹ̀sìn. Gbogbo tírà dẹ̀kẹ̀rẹ́ àwọn àfáà ti ṣàlàyé ẹ̀. Kódà àti jàmá ìkan tiẹ̀ ó lóun lọ Jọ́dánì, òun ṣe lọ Jọ́dánì ní titi ẹ̀ ní ẹ̀ṣẹ̀ dé láìpẹ́ yìí ni kò tí pẹ́ tóun náà dé. Òun ní ájírù àti sájírù ọ̀rọ̀ àwọn àfáà ni kò nítumọ̀ kò lẹ́rìí. Subhanallah. Kíyàn lóun ṣe ṣẹ̀ríà ní yunifásitì kó má mọ̀ ìtumọ̀ ájírù, kó ní ájírù ò lẹ́rìí. Kí ni ànábì Ibrahim wá ṣe fáwọn bàbá ẹ̀, fáwọn òbí ẹ̀? Kí ni wọ́n ń pè ní al-wala wal-bara? Níbo ni ájírù ti wá? Ẹ ti rí pé nǹkan kan ò yá wọn yẹn, wọ́n kọ̀ travel out, wọ́n ṣeré lọ, wọ́n lọ wo títì, wọ́n sì lọ ka mọ́tò, wọ́n dẹ̀ ṣeré lọ tẹ́. Ìtẹ́ ni wọ́n ń fídíò fún wa látọ̀run wálé. Ìyẹn náà wọ́n ti ń jẹ́ bídíà, ìkà ń dá sọ́rọ̀ ẹ̀sìn náà ni. Yóò ní ẹ̀yin Sàláfì yẹn, àwọn máa gbógun tì yín ni, àwọn máa ṣàlàyé yín ni. Tẹ́ ẹ bá wá gbọ́ kí ó yé, tẹ́ bá wá ń wò báyìí, ẹ sì máa mí ní pé àwọn tó fẹ́lẹ̀ ní scholarship ṣe wá wé scholarship báyìí. Nǹkan kan yìí náà nínú ẹ̀sìn, àwọn ọmọ tí ń jáde ìsì, ọmọ tí ń jẹ́ mọ̀kúfù, ọmọ tí ń jẹ́ mọ̀súkù, kó nǹkan kan yé jídà. Nǹkan ayé yẹn á lóun jẹ́ al-abrar. Kíyàn wó ṣùṣùn kó lóun nà kí ibùl abrar. Ẹ̀rí olórí àwọn ẹni ire, class captain àwọn ẹni ire, òun ni lákọ̀bù òun ni alias òun. Wọ́n wá pọ̀ gan bẹ́ẹ̀ gan, wọ́n wá pọ̀ gan já sí pé ọ̀rọ̀ wọn máa ń sún mi. Wàláhì ọ̀rọ̀ wọn máa ń sún mi ni pé àwọn eléyìí ẹ̀jẹ̀ fi wọ́n lẹ̀. Ó dáa, irú Sheikh Tuwaijiri tó wá kọ tírà tó fi láláì ṣe gbogbo ẹni tó bá ní mọ́lúdì àtàwọn aláwí àti àǹkó àti gbogbo àwọn tó bá tún ní ìròyìn bẹ́ẹ̀ tí wọ́n kọ tírà ń pa wọn. Ṣé Tuwaijiri náà ṣé jàbàtíyà ni? Ìmáàmù Tuwaijiri tó sì kí ni tó nǹkan gbà pé ẹni bá dá ọdún lẹ̀, ọdún mọ́lúdì yìí o kó ní bídíà lónítọ̀hún. Ó ní wàmí ẹ̀dá àlejò bá lọ ní page 99 nígbà tí ń sọ̀rọ̀ bọ̀ wá ẹ̀rí Allahu Akbar. Ó ní wàmí ẹ̀dá àlejò bid'atul mawlid faqad ankaraha ghayru wahid min akabiril ulama ẹ̀rí wa'aduha minal bid'ah ẹ̀rí. Ó ní àwọn àfáà tí wọ́n condemn mọ́lúdì wọ́n kọjá ẹyẹ kan. Ọ̀rọ̀ pọ̀ gan-an tírà yìí o. Tírà yìí from A to Z lórí ọ̀rọ̀ mọ́lúdì ni Ìmáàmù Tuwaijiri fi rọ́dà àwọn ní kíní. Gbogbo àwọn Ìmáàmù Tuwaijiri ní ìsìn wọn mú fásikọ̀ fún mọ́lúdì. Kò lè ṣàpèjúwe ẹyẹ kan tẹ́yẹ̀ mú wá ń gbèsè ayé yín fún mọ́lúdì. Jẹ́ fún mufásikọ̀, jẹ́ fún yín lápèjúwe méjì kan. Àwọn àfáà tí máa ní bídíà kan mufásikọ̀, bídíà kan mùkáfírọ̀, ẹbí wọn léèrè pé kí wọ́n fún wa ní àpèjúwe tá a fi máa dá mufásikọ̀ àti mùkáfírọ̀ mọ̀. Ẹbí wọn léèrè. Wàláhì al-azim ọ̀rọ̀ wọn ò ní dọ́gba. Ẹ jẹ́ fún yín lápèjúwe. Sheikh Sọfẹ́rí tó ṣe ṣẹ́ríwò tírà Sunnah Muzanni At-Tarifi ní orúkọ àfáà náà, nìkan Abu Ismail At-Tarifi ló ṣe òun náà àwọn àfáà tó ṣe ṣẹ́ríwò Sunnah lil Muzanni. Òun wá kọ síbẹ̀ pé nínú àpẹẹrẹ bídíà mufásikọ̀ ni kíyàn máa lọ bí sàárè kó lọ máa ṣàdúrà ń bẹ̀. Kí ẹ máa tọrọ nǹkan bí sàárè, ó ní mufásikọ̀ ni, that is ẹ̀ṣẹ̀ ni tí ó bá ìsìlámù yẹn jẹ́ tọ̀. Nígbà tí Sheikh Zayd al-Medkhali táwọn náà fẹ́ wá fún wa lápèjúwe bídíà mufásikọ̀, táwọn wá fẹ́ fún wa lápèjúwe bídíà mùkáfírọ̀ tí máa ń bá ìsìlámù yẹn jẹ́, àwọn ní àpèjúwe bí irú àwọn tí ń bọ sàárè, ọ̀tá ìsìlámù ni wọ́n, ọ̀tá mùsùlùmí ni wọ́n, ọ̀tá ẹ̀sìn ni wọ́n. Àfáà kan sì gbé sí kíni o, ó gbé sí mufásikọ̀. Àbẹ́ẹ̀rí nǹkan. Àwọn àfáà kan náà tó ń bẹ, wọ́n ní kí ẹ lọ síbi sàárè tí ò bá pe òkú tí ń bẹ ń bẹ̀,
tí ó kàn ń ṣàdúrà ń bẹ̀ lásán mufasíkọ̀ ni. Sheikh Sọ́líhù Usaimin rọ́dà wọn nínú tírà al-Qawlul Mufid ala kitabi tawhid. Gbogbo àwọn àfáà wa ẹ̀sìn tí wọ́n pe bídíà mufasíkọ̀ pé àwọn náà mú mufasíkọ̀ yẹn kò sẹ́nìkan tó wá pèjúwe kan fún wa rí. Ohun táwọn àfáà ẹ̀sìn international tí wọ́n rí evidence fún ará Nàìjíríà tó wọn mọ nǹkan kan níbí lòun rí evidence fún. Ibi ẹgbẹ́ bọ̀dá Kọ̀mọ́rù náà ìyẹn alàgbà Kọ̀mọ́rù àfáà Kọ̀mọ́rù dín wọ́n máa ń pè ní Kọ̀mọ́rù dín nìyẹn. Mo bá ní mufasíkọ̀ ẹ̀ṣẹ̀ ni kò gbéyàn jáde ṣùgbọ́n yẹn wọ̀ náà subhanallah. Èèyàn ò gbọ́dọ̀ fi iná tì sẹ́ṣẹ̀, èèyàn ò gbọ́dọ̀ lẹ iná mọ́ ẹ̀ṣẹ̀. Táátà mẹ̀ṣíyà tí mo fọlúwa aṣọ tí ò rí pé tí ń pè táátà mẹ̀ṣíyà òun làá máa ń gbérú ẹlẹ́ṣẹ̀ sí. Ṣé bídíà náà ti wá ń bẹ? Ǹjẹ́ bídíà kan wá ń bẹ tí wá ń jẹ́ ẹ̀ṣẹ̀ tó lọ pẹ̀lú táátà mẹ̀ṣíyà? So bídíà yẹn kan yín nìyẹn wá dá méjì. Bẹ́ẹ̀ máa gbé sí làákàyè wàhálà ìyẹn dà ẹ̀ láàmú púpọ̀. Ní Sheikh Sọ́líhù Usaimin ní ó ní kalimatu kullu, ó ní kalimatun àmà shamila ẹ̀rí muswira adawati shumuli wal umum. Ó wá ní wa man nataqa biha ya'lam madlula hadha al-lafz wa ya'lam mana هذه الكلمة لأنه أفصح للخلق والخلق. Ìyẹn Sheikh Sọ́líhù Usaimin fi ròyìn Ànábì Muhammad tó lo kẹ́límọ̀ kúlù fún bídíà. Tírà kan náà mo rí láyé pé iná nígbà tí mo ń túlé tírà ṣẹ́ríwù àkídà Tọ̀háwí táwọn àfáà bíi mẹ́rin kan wà ń bẹ̀ tí wọ́n ṣe ṣẹ́ríwù ẹ̀ tí wọ́n kó wọn jọ mùjáládì 3 báyìí ni. Mo fẹ́ ní káfáà ìmá mi print jáde gan. Bóyá 10,000 kan ni wọ́n pè ní. Àfáà wa àgbà Sheikh Abdulaziz Muhammad Salman táwọn náà ń sọ ọ̀rọ̀ nípa àwọn kinní yìí náà. Àwọn náà tó kẹ́límọ̀ kúlù ni àwọn náà ṣàlàyé pé kúlù ẹ̀rí yadullu ala al-umum la yakhruju minhu shay'un, pé kò sí nǹkan yẹn kan tó jáde kúrò lábẹ́ tó bá fi lè wọbẹ̀. Kúlù kò sẹ́yẹ kan tó jáde ńbẹ̀. Ìgbà táwọn náà ń treat mufasíkọ̀ nínú tírà yẹn gan kò lọ gérégé. So àwọn àfáà ẹ̀sìn àwọn nìyẹn ń tiwa. Tọ́ á lọ wo tírà yìí náà Tuhfatul Mujib ala Asilatil Hadir wal Gharib ẹ̀rí ti Sheikh Muqbil Al-Wadini ni. Ẹ̀rí Sheikh wọn sọ̀rọ̀ ń bá pé àwọn kan táwọn náà ń ṣe dáwà tí wọ́n kàn ń dẹ̀sìn irú. Wọ́n ní walau annahum kanu ya'qilun, báwọn tá à ń sọ yìí bá lè ṣe làákàyè ni lama istabdalul kufra bismil Islam. Nígbà tí wọ́n tẹ́ gbé kúfúrù wọnú ẹ̀sìn tẹ́ ń pè ní Islam tẹ́ yí tẹ́ pé lẹ́sìn fàáza la yakunu bi hayyi halin min al-ahwal ad-demokratiyya kufurun. Ẹ̀yin ní democracy mo fọlúwa aṣọ tó sọ yìí pé democracy mẹ́sàlá ìtìláfíyà ni láàárín àwọn tani àti tani. Tó wáyé pé mẹ́sàlá ìtìláfíyà ni Sheikh Muqbil ò ní lè máwọn Sheikh Albani bùnbá Sọ́líhù Usaimin lórí ọ̀rọ̀ ni débi pé àwọn àfáà mẹ́tẹ̀ẹ̀ta yìí ń kọ́ wọ́n padà wá ṣe fátíwà míì pé kò lè rọrùn al-intikabat wasilatun ila al-kufri nínú tírà yìí náà Sheikh yìí náà mú wá nínú tírà Madarikun Nazar eléyìí tí mo kà lẹ́ẹ̀kan. Níbo wá ló ti wá jẹ́ ìtìláfíyà láàárín àwọn àfáà? Wọn ní ìtìláàfù lórí ẹ̀ o bí kì í ṣe pé ń kọ́ àwọn tó sọ pé ó dáa lánàá wọ́n ti ní kò dáa mọ́ lónìí wọ́n sì mú ẹ̀rí tí ò fi dáa wá. Ẹ̀rí eléyìí ni ọ̀rọ̀ tí à ń bá lọ ní yìí báyìí kí aláwa pẹ̀lú ẹnìkankan wa ní ọ̀rọ̀ ìyẹn dúró bẹ́ẹ̀. Àfáà yìí náà ń bẹ àfáà Mumin Bello tí nínú àwọn àfáà Amukoko ni àfáà yẹn náà ń bẹ. Àfáà yẹn náà sọ ọ̀rọ̀ ní kí máa ń dá sọ̀rọ̀ gbogbo orú yín náà wàláhì làázìm, ṣùgbọ́n tẹ́ bá sọ̀rọ̀ tí ó bá kù díẹ̀ káàtó tí ò bá rí ó ti jẹ́ kí ó rí sọ̀rọ̀. Ọ̀rọ̀ àfáà wa tẹ́ mẹ́nu bà ni mo fi yà sọ́dọ̀ ti tẹ̀yìn náà fà torí èmi ò mọ̀ ṣe ń pa àfáà yẹn náà dé ṣùgbọ́n mímọ̀ kan pa àfáà yẹn náà dé ṣùgbọ́n kábàrò sí kọ̀ ń bẹ tí mo gbọ́. Náà àfáà yìí wá ń sọ̀rọ̀ tí wọ́n sọ pé ó ń rí fáà sí ọ̀rọ̀ àfáà ẹlẹ́hà ọkùnrin tí ń bẹ lẹ́kọ̀ọ́ nígbà tá àfáà yẹn ń sọ̀rọ̀ nípa pé yẹn níbi àṣejù òun ni kíyàn ṣe ẹ̀ṣẹ̀ kékeré kẹlẹ̀ lóní bídíà ní pé ìsinmi àpẹẹrẹ lóní bídíà ẹ̀ ń fọgbọ́n pé ń kèfèrí náà ni
mo lọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn tí ń jáde tí wọ́n sọ pé yẹn ṣé tá bá pèèyàn lóní bídíà àti wá túmọ̀ sí pé káfíìrì léèyàn ni àbá báwọn àfáà ẹ̀sìn bá pèèyàn lóní bídíà kèfèrí náà ni wọ́n pè kèfèrí náà ni wọ́n pè ṣídà kí wọ́n pè ní káfíìrì àbí kí wọ́n pè ní zindiku àbí kí wọ́n pè ní oníbídíà. Ṣùgbọ́n àwọn àfáà àgbàlódé tí wọ́n dé nísìnyí àwọn ni wọ́n ń demarcate kinní yẹn nípa pé kódà àwọn àfáà àgbàlódé gan sef gan tó bá lóní bídíà lèèyàn nímọ̀ èyí tí wọ́n rí fáà sí ń bẹ̀ á ní sọ ìbò bídíà ẹ̀rí tó máa ń lò evidence tó máa ń lò fún bídíà tó gbéyàn kúrò nínú Islam náà ni wọ́n máa ń lò fún èyí tẹ́ claim pé kò gbéyàn kúrò nínú Islam. Àwọn àfáà ẹ̀sìn kí wọ́n sọ pé yẹn oníbídíà tí mo wá pè wò mùfásíkọ̀ mo pè o wọn kì í fi sí o wọn kàn ní mọ̀bútẹ́dì oníbídíà. Ọ̀rọ̀ yẹn lọ́pọ̀lọpọ̀ yín náà fẹ́ yanjú lẹ́ ń dá sí nǹkan míì tó di pé kí ni o ẹ̀yin ti gbà pé mùfásíkọ̀ ń bẹ ó dáa àwọn sàábì ànábì ò mọ tí ń jẹ́ mùfásíkọ̀ ṣùgbọ́n èèyàn wá ṣe bídíà ò wá túmọ̀ sí pé èèyàn ti do ní bídíà lẹ́sẹ̀kẹsẹ̀ ó láwọn protocol ó láwọn condition tá à ń pè ní dọ̀wábìt àwọn shurut torí kẹ́yìn tí wá gbé bídíà sí mùfásíkọ̀ yẹn tí wá gbé sí pé yẹn tó bá wá pèèyàn ló ní bídíà ò túmọ̀ sí pé wọ́n ti pè yín kèfèrí ẹlẹ́yà ọkùnrin wá tó wá fún yín nílẹ̀ dẹ̀líìlì ó ní ṣe fẹ́ sọ pé àlè islam wà súnà ìyàlè islam àfáà múmìnì yẹn bá lò wá fẹ́ sọ̀rọ̀ ó wá ní ṣé gbogbo ẹni tó bá wá yapa súnà ló ti wá ṣe kúfúrù ni pé ṣé gbogbo ìyapa súnà náà ní kúfúrù ó wá ní àkídà àwọn jàbàtà táwọn gbógun tì ń jò ní àfáà múmìnì onírọ́ ni ẹ́ o wàláhì òun pa irọ́ orí ẹnìkan ò ní yí orí ẹnìkan ò ní dàrú débi tí ó wà sọ yé pé gbogbo súnnà tíyàn bá ká láfà náà nìyẹn kó sínú kúfúrú ábà ẹ̀ẹ́dẹ̀ máa àdírẹ́sì yẹn bẹ́ẹ̀ nípa ọmọ kí ó lẹ̀ àdírẹ́sì nígbà tíyàn bẹ̀rẹ̀ lé kí ó láàárọ̀ àná àwáwí lásán lásán nọ́ńsẹ́ǹsì bèlè ń ta sí pé ọ ní ìgbà táyìn náà fẹ́ wá parí ọ̀rọ̀ yín ẹ wá hẹ́ǹdì ọ̀rọ̀ yín síbi nọ́ńsẹ́ǹsì tẹ́ pé ẹni tó bẹ̀rẹ̀ kéwú tó bẹ̀rẹ̀ límúlà àdìsí láàárọ̀ àná yóò di àáfàá yín ní aspect yẹn láti sọ pé tíyàn bá ń sọ̀rọ̀ kó máa mẹ́rin tó mọ̀rọ̀ gbọ́ gbogbo súnà tíyàn bá ká láfà kan nìyẹn kó sínú kúfúrú lápèjúwe ní ìsìn kíyàn kírun kó yan náfìlà ó dáa súnà ni kíyàn kan wá kí zórí tán ní ìsìn kó máa yan náfìlà kó máa bá tiẹ̀ lọ ṣé àwọn àánú ti kó sínú kúfúrú pé ó ti di kúfúrú ti di káfíìrì kò possible náà nínú súnà ni ló wà ká fẹ́ ṣàlùwàlá kárun sùwák ká fi pákò fọ ẹnu tá à ń pè ní pákò yẹn sùwáàkì ń bẹ ẹ̀rí tíyẹn ó fi fọ ẹnu ẹni tó wá ṣàlùwàlá ní ìsìn tó ní ẹwẹ́ fúnmílẹ̀ yìnyín láyé pákò eyín mi nǹkan kan ò ṣe eyín mi jàre eyín mi smooth tó mọ̀ọ́mọ̀ má lo pákò kò mọ̀ọ́mọ̀ kódà àwọn tó mú fún bẹ lọ́wọ́ ẹ̀ ní ẹwọ́ mi ń lò ó dẹ̀bi sápò súnà ni ṣùgbọ́n tí ò bá wá lò ó tó wá túmọ̀ sí pé èèyàn dé kó sínú kúfúrú ni gbogbo súnà tíyẹn bá yapa náà kan níyẹn kó sínú kúfúrú bẹ́lẹ̀ ń tan táwọn nǹkan tí ń bẹ́ nínú tírà àwọn nǹkan tí ò ní túmọ̀ tẹ́ ń sọ ṣùgbọ́n àwọn irọ́ tẹ́ ẹ bá ń pa mọ́sàkánì tiwa làwọ́ máa pọ́ìntì tẹ́ ẹ bá fẹ́ gbádùn gbèsè ayé yín tẹ́ ẹ fẹ́ múrí bọ́ ẹ má yà sí wa ẹ má dàrú ẹ má parọ́ mọ́ wa nǹkan tá a bá sọ òun ni kẹ́ ẹ sọ nǹkan tá a bá ń ṣe ni kẹ́ ẹ ṣe ká níyẹn ṣé gbogbo súnà tíyẹn bá ti wá ká láfà ló ti kó sínú kúfúrú àkídà àwọn jàbàtí orí nígbà tó rí yẹn ò dàrú ẹni tí máa ń ṣe bẹ́ẹ̀ yẹn orí ẹ̀ ti dàrú nìyẹn ẹni tó bá ń ṣe irú nǹkan báyìí orí ẹ̀ ti dàrú nìyẹn pé bí ẹ̀ bá fi lè wá dífà kómi súnà kan báyìí hábà ṣùgbọ́n àwọn míì tẹ́ ẹ ṣe ó náwọn èyí tí yẹn máa ń ṣe pẹ̀lú ìfẹ́ inú tó di káfíìr ìyẹn ń bẹ bẹ́ẹ̀ lọ́tọ̀ ó sì láwọn míì tí yẹn bá ń ṣe tí ó sọ̀yàn di nǹkan kan ìmíì sì ń bẹ tí yẹn àdẹ lẹ́ṣẹ̀ táwọn àpèjúwe bẹ́ẹ̀ tí ó pọ̀ dáadáa ó ti báyìí ní ìsìn báyìí ó dá ní ìsìn yẹn kí n fún yẹn lápèjúwe tí yẹn máa fi ń ká láfà súnà tí ó di káfíìr tí ó kó sínú kúfúrú ká ṣàlùwàlá tán ká fẹ́ kírun bọ́lá máa ń dájú kọ á fi ti gábàsì kí nǹkan wá kírun kó wá kẹ́yìn ti gábàsì ó ti ká láfà súnà ni àyẹ̀bẹ̀kọ ó ká láfà súnà ó dá bídíà míì kalẹ̀ wọ́n á ní gábàsì ni kó o fojú kó o kọjú sí kí ó ní kíni àtọjú àtẹ̀yìn ìwo làlá ò rí inú gbogbo ẹ̀ dàpọ̀ ẹ̀fẹ̀ mi lẹ́jàre
tó wá kẹ́yìn sí gábàsì tó wá kírun ìyẹn ti dìfẹ́ ẹnu báwọn ó dáa jẹ́ ń bí léèrè ṣé mufasiqo ni àbí mukafira kí ló kó sí ó khalafa súnà ní lóòótọ́ àyẹ̀bẹ̀kọ́ ni torí pé ṣíríkù bátà òyédè lọ bídíà ó bá súnà lọ ni ó ti já bídíà lẹ́nu ni ó di káfíìrù pẹ̀lú májẹ̀mú wá ń bí òun mọ̀ọ́mọ̀ ni kí ni ẹ wá ṣé ẹ̀yin lè fẹ́ dájọ́ mi ni ẹ fi mí lẹ̀ náà ìyẹn ti kó lọ́rọ̀ mistake ìfẹ́ nùnù kò ṣe mistake wọn ò fọ́ọ̀sì ẹ̀wọ̀n alẹ̀ mọ́ ó mọ̀ọ́mọ̀ ni ó khalafa súnà nù ó dáa ní ìsìn tí ẹ bá sọ àsùbá di mẹ́ta ṣùgbọ́n khalafa súnà ni súnà ìrun ṣubúyì rákà méjì kéèyàn wá kí mẹ́ta kó mọ̀ọ́mọ̀ máa kí mẹ́ta kódà kó tiẹ̀ kí lẹ́ẹ̀kan gan kó sọ fún kó nígbà yẹn wá ń kọ́ ẹ̀yin ni màláìkà tó ń kọ́ ni ẹ fòun lẹ̀ òun ò gba sátífíkẹ̀tì alùsùnà lọ́wọ́ anybody onífẹ̀ẹ́ nínú ó kó sínú kúfúrú báwọn bídíà ní kúfúrú ló kú sí. àyẹ̀bẹ̀kọ́ ni òun níjẹ́ tí wọ́n ń béèrè lọ́wọ́ Sheikh Albani nípa pé àwọn kan ní bídíà tó fil amal àti bídíà tó fil akida kankan Sheikh Albani ní inna zalika taksim ilé ìtẹ́yìn náà pín yẹn gan tẹ́ pín pé bídíà amal àti bídíà kìnnìkan bídíà nìyẹn náà àwa ni jẹ́ kí n bi yín léèrè pé tọ̀ ṣé ẹni tó bá kí ìrun àsùbá lẹ́ẹ̀mẹ́ta ṣé bídíà kí ló kó sí ṣé bídíà mufasiqo àbí mukafira ẹnìyẹn ní mufasiqo ní Sheikh Albani ní pé ìròrí burúkú ni tó sọ yẹn ìròrí tí ò dá ni àwọn ìròrí burúkú náà kún orí yín náà nílẹ̀ Yorùbá yìí náà tá a máa bá yín fọ̀ kankan àbá àwọn mẹ́rin bá lò ìrọ́lẹ̀ ń pa ò onírọ́ ńlá burúkú ní yín tó bá wáyé pé ẹ wá parọ́ ẹ lọ ń mú ibì kan wá tí sheik ti ń sọ̀rọ̀ tó já sí pé lórí ọ̀rọ̀ ẹ̀ṣẹ̀ kìláàfù kékeré kan ìyẹn kan ọ̀rá ní wọ́n pè ní káfíìrù tẹ́ ẹ̀ báyìí tí ìparọ́ mọ́ wa ẹ̀ tí ì lè gbádùn ayé yín that is the problem tẹ́ ẹ̀ báyìí tí ìparọ́ mọ́ wa ẹ̀ tí lè rí nǹkan sọ káwọn èèyàn gbọ́ alhamdulillah ojú àwọn èèyàn sì ti ń là àwọn èèyàn ti ń gbọ́ nǹkan tá à ń sọ wọ́n ti ń rí wọ́n gbọ́ sí ìgbọ́n tí sheik náà ń sọ náà wọ́n ń rí kò sẹ́nìkan nínú Nàìjíríà yìí kódà internationally tí ó sọ̀rọ̀ tí ó parọ́ mọ́ wa tí ò ní gba èsì kò sí n tó bẹ̀ yín tó bẹ́tà yín ni pé n tá a bá sọ ni kẹ́ ẹ sọ kẹ́yìn wá sọ ẹ̀rí tí ò fi rí bẹ́ẹ̀ ẹ wá wo àfáà mú mi bá lò yìí o n tí ó wá ti wá dákéwúrú ó wá fẹ́ fún wa ní ẹ̀rí nípa pé kì í ṣe gbogbo oníbídíà ní káfíìrù ǹjẹ́ kí ni ẹ̀rí wàláhì làzim ọ̀rọ̀ àfáà ló fi ń ṣe ṣẹ̀ríà àfáà mú mi bá lò kan náà tẹ́ máa ń pọ́nlé tí máa ń lo gíláàsì káàkiri ọ̀rọ̀ àfáà òun ni ẹ̀rí ẹ̀sìn bíi ti báwo tó bá ní lára àwọn àpèjúwe ó ka àwọn ọ̀rọ̀ tí oníbídíà àwọn ọ̀ràn oníbídíà ó wá níyẹn bá ti ṣe mọ̀ pé oníbídíà ò túmọ̀ sí pé káfíìrì ni òun náà ni pé àwọn àfáà ẹ̀sìn irú Imamu Bukhari ó ní Imamu Bukhari ẹ̀rí ṣé bó gba hadisi lọ́wọ́ rọ́fídọ̀ ó gba hadisi lọ́wọ́ oníbídíà nígbà yẹn náà ń tọ́ka pé oníbídíà ń kọ́ kì í ṣe káfíìrì torí pé tó bá yẹ pé ó kó sínú káfíìrì ni wọ́n ni ẹ̀rí tó yẹ káwọn afábà ti gbọ́ káfíìrì ni wọ́n ni kò ní gba hadisi lọ́dọ̀ wọn ẹ wo ọ̀rọ̀ àwọn tí wọ́n já àwọn ọmọ kí ó bíi tèmi náà níbi ilmùlẹ̀ hadisi wọ́n kàn máa rìn ní pé ẹ̀dẹ̀ ń pèlè náà ń ṣe wù ẹ̀yìn tẹ́ ń pèrú wọn láàfáà àwọn skọ́là nìyẹn o àwọn skọ́là tí nǹkan kan ò yé wọn bí hadisi ẹ̀rí Sheikh Imamu Bukhari ó gba hadisi lọ́wọ́ rọ́fídọ̀ ó gba hadisi lọ́wọ́ ṣíà ó gba hadisi lọ́wọ́ ẹni tó dé ní bídíà ṣùgbọ́n àìkẹ́kọ̀ọ́ yín jìnnà àbí kí ẹ ṣe research dáadáa lẹ́yìn fi ń sọ àwọn kátàkàtì báwọn. Imamu Bukhari ó gba àwọn hadisi tó gbà pátápátá lára àwọn tẹ́ ń dárúkọ yẹn lè ibi mùtàbáàsì ni máa ń wà lè rí ìfìlẹ̀ òṣùlù kò lè sí ibi òṣùlù ibi àwọn mùtàbáàtì ni ṣùgbọ́n gbogbo àwọn àfáà náà ni wọ́n ti wá ṣàlàyé Sheikh Imamu Bukhari nípa pé Imamu Bukhari gba hadisi lọ́wọ́ àwọn tẹ́ ń pè lóníbídíà yẹn nígbà tẹ́lòmíì ò tí ì dóníbídíà àti ẹlòmíì nígbà tóun ti fi bídíà yẹn lẹ̀ tí ò ṣe bídíà yẹn tó ti rọ̀já tó ẹ̀ṣẹ̀ gba ọ̀rọ̀ lọ́wọ́ wọn tó
pé ṣé kí Imam Bukhari ti ṣàlàyé bí ti ṣe ń gba ọ̀rọ̀. Inú àwọn mistake yẹn náà ń bẹ tí Ibn Kathir náà ṣe inú al-Ba'isul Hafiz ẹ̀ tíra ilmu al-hadith yẹn. Nígbà tí ń sọ̀rọ̀ òun náà sọ̀rọ̀ kan Imam Bukhari nípa pé Imam Bukhari gba hadith lọ́wọ́ ẹni tó pa Ali radiyallahu ta'ala anhu, bun Balijam tó pa Ali. Umar bun kíní wá yìn Imran bun Atad, òun wá yìn ẹnìyẹn pé mádàlá iṣẹ́ gidi ló ṣe. Ẹni tó wá yìn ẹni tó pa Ali, ẹni tó yìn Imam Bukhari gba hadith lọ́wọ́ ẹnìyẹn, ṣùgbọ́n níbi mọ̀tàbàátì lọ́wọ́ àbí ṣe bí òṣòlò. Òun ní Ibn Kathir wá rí wá ní ohun tó mú ẹ tó lè gba ọ̀rọ̀ lọ́wọ́ rú ẹni báyìí, ìwọ náà ti dá bídíà sínú ẹ̀sìn. Ibn Kathir bàdá Imam Bukhari torí ó gba ọ̀rọ̀ ẹyẹ kan ṣoṣo péré sínú Sahih Bukhari rẹ̀ torí níbi kíní o níbi mọ̀tàbàátì. Ẹ̀rí ṣùgbọ́n Ibn Kathir ló wá ṣe mistake ń bẹ̀ wọn. Àwọn àfáà wá ṣàlàyé tíra ń bẹ náà nípa pé kíní ń kọ́ Imam Bukhari ò gba hadisi, kò gba asaru kankan lọ́wọ́ oníbídíà o. Ó gbà lọ́wọ́ àwọn tó jásí pé wọ́n nígbà tí wọ́n ti ìlú ní bídíà, ó sì gbà lọ́wọ́ àwọn tó jásí pé wọ́n ti rọ̀já kò mi bídíà wọn. Òun wá ní àfáà Mùmínì bá lò yìí náà wá ránrín mọ́ tí fi ń dájọ́ pé báwọn àfáà bá pèèyàn lóní bídíà kò túmọ̀ pé wọ́n ti pè ní káfíìrì. Ọ̀tọ̀ lóní bídíà, ọ̀tọ̀ ní káfíìrì. Báwo làwọn àfáà ṣe wá ń máàkì oníbídíà àti oníkáfíìrì? Nítọ̀ àwọn àfáà pè ní báyìí lóní bídíà o, ṣùgbọ́n ní bídíà mùkáfírà ni wọ́n pè o, tó máa ń lẹ̀ mọ́ ni. Sure, káláwà kò lẹ́nu kankan wá ibi tí a dúró sí lórí ìyẹn nìyẹn. Torí yìí ń kọ́ gbogbo àwọn òde kúròrí báyìí ni ó jẹ́ kí a jìnà sí ẹnì kankan wa kí Allah ṣàánú wa. Ẹ̀rí ohun tí ń kó bá gbọ́yé ẹ̀sìn láwùjọ wa, ẹ̀rí àwọn nǹkan bíi mẹ́wàá kan báyìí ni. Nígbà tí àfáà wa àgbà kan tí wọ́n kọ tírà tí wọ́n ń pè ní Firaqu Mu'asira, ẹ̀rí tantasibu ila al-Islam wa bayan mawqif al-Islam minha, Dr. Ghalib bin Ali Awaji ló kọ tírà yẹn. Nínú àwọn àfáà àgbà ní Medina ni, ní Jamia Medina ni. Tírà yìí mujallad 3 ni, kódà nínú àwọn mujallad ẹlẹ́ẹ̀kẹta yẹn kan ni wọ́n ti sọ̀rọ̀ bàbá Ádámà tí wọ́n lálà ṣe àkídà bàbá Ádámà ń bẹ táwọn àfáà Nàìjíríà tí wọ́n rí kọ àtọ̀dún. Àfáà wa ń sọ̀rọ̀ nípa àwọn sábàbí eléyìí tí ń kó wàhálà bá ẹ̀sìn táwọn tí ò ní mọ̀ kankan pa ẹ̀sìn táwọn náà ń dá sẹ́sìn. Ẹ̀rí ó ní wujudi ulama'i inharafat aqaiduhum, ẹ̀rí kára àwọn àfáà ṣùgbọ́n káwọn àkídà wọn má dà. Àfáà pọ̀ àkídà bú wá kárí ala ra'si kulli ta'ifatin minhum muridda as'amu fi tasbiti al-firqati bayna al-muslimin. Ẹlẹ́ẹ̀kejì ní ghalabatil jahl wa fashri bayna awsat al-muslimin fi mukhtalif al-usul bi sifati amma. Ẹ̀rí káyìmọ̀ kan borí, àyìmọ̀ kan ló gbajúmọ̀. Ẹ̀rí àwọn lòun ló fọ́ká láàrin àwọn mùsùlùmí àti àwọn ìyapa àgbàlódé tí ò ní túmọ̀ kankan báyìí káàkiri níbi oríṣiríṣi àwọn ẹlòmíì ò ní mọ̀ nípa ẹ̀sìn ń dá sẹ́sìn, àyìmọ̀ kan náà nù. Ẹlẹ́ẹ̀kẹta adami fahmi nusus fahman saliman. Ẹ̀rí ní page 66 ilẹ̀ tí máa rí o ní mujallad lákọ̀ọ́kọ́. Ó ní adamu fahmi nusus fahman saliman, kó má ṣàì àgbọ́yé kíyàn kíyàn gbọ́ nǹkan yé. Nígbà tí a bá ń ka hadisi inna Allaha itajaba an kulli sahibi bid'ah hatta yada bid'atahu, kíyàn wá sọ pé yẹn kúlù tí ń bẹ ń bí majority ní ń túmọ̀ torí pé ń bẹ náà àwọn àfáà sálàfù wa náà táwọn náà túbá kúrò ní bídíà, ṣáàwá náà aláwọ̀ gba bídíà wọn ni. Ó sì ń fi torí díẹ̀ yìí ń kọ́ kì í ṣe gbogbo ní bídíà náà ni hadisi yìí bá lọ, majority ni torí káwọn kan túbá ṣe ẹwà náà aláwọ̀ gba túbá wọn. Ẹwọ̀n nǹkan tóun tún gbọ́yé nínú hadisi. Hadisi ń sọ̀rọ̀ nípa pé oníbídíà aláwọ̀ ní gba ìtúbà rẹ̀ o títí dìgbà tí ó fi gbé bídíà ọwọ́ ẹ̀ jùlẹ̀. Ṣé báwọn tó túbá ṣe bí wọ́n ju bídíà ọwọ́ wọn lẹ̀ ni wọ́n ṣe túbá. Ìgbà tí wọ́n ti wá túbá ni wọ́n ti di mùsùlùmí nìyẹn, Allah ti ń gbàdúrà wọn lọ nìyẹn. Ìwọ ló ṣe kéwútù. Gbogbo àwọn àgbọ́yé tí àwọn àṣìgbọ́ báwọn náà ń kó bá ẹ̀sìn. Hatta wa in kanat niyya
rubbama takunu hasanatan inda al-ba'd minhum kódà kẹ́ni tí ń sọ nínú wa ńgbà míì gan kẹ́ni tí ń sọ ńgbà míì gan nínú wọn káníyàn rẹ̀ dáa. Tó o bá ti ní àgbọ́yé burúkú, tó o bá ti pòfo àgbọ́yé tó fẹsẹ̀ rinlẹ̀ tó jiná tó lọ straight, ó dẹ̀sìn rú. Ẹ rí muwafaqatul khilaf wal firqa li hawa fi nafsi fa asaru alayhi. Kéèyàn wá ní stand pé èyí báyìí lòun fẹ́ bá lọ, àbí kéèyàn nífẹ̀ẹ́ nú pa pé tọ̀ nǹkan báyìí ló tinú wa tóun fẹ́ ṣe, kéèyàn wá tún máa fi rinlẹ̀ fáwọn èèyàn tí bá ń gbọ́. Ẹlẹ́ẹ̀karùn-ún tadakkulu sultani al-hizbiyya al-baghida. Àwọn ìdí tí ò nítumọ̀ kéèyàn máa ní kó yẹ kóun lòun máa fi ṣẹ̀rí. Ẹ rí istihkamu quwwatil hasad fi nufus. Ẹlẹ́ẹ̀keje ar-raghbatu fi ahya'il bid'i wal khurafat. Allahu akbar. Wa maylin kathir min an-nufus ilayha. Ẹlẹ́ẹ̀kẹjọ takdisul aqli wa taqdimuhu ala an-naqli. Àbẹ́yìn ẹ̀yin náà àgbákò àwọn àṣàyírọ̀ àwọn Sufi nù. Ẹlẹ́ẹ̀kẹsàn ẹ̀rí basu du'ayati al-munfarida an al-i'tiqadi as-sahih al-muwafaq li-kitabi wa sunnah alladhi yumsiluhu as-salafu salih. Ẹlẹ́ẹ̀kẹwàá wujudu ta'thirat kharijiyya. Àwọn nǹkan tí à ń rí láwùjọ wa nìyẹn. Tó nísbà lọ síbi alákọ̀ọ́kọ́ ẹ̀rí famimma la yakadu yaj'aluhu talibul ilmi an aksara al-uqubati allati tawajja'u da'iya ila Allah hum ha'ula'i al-asnaf allazina tamakkanu min istijlabil 'amma wa jazbuhum ilayhim hatta asbahu yuqaddisunahum wa yarawna anna la ilma illa ma kana ladayhim. Àwọn aláìmọ̀kan tí wọn ò gbádùn yẹn lẹ́lòmíì máa rò pé àwọn gangan ni ìmọ̀ ń bẹ ní ọ̀dọ̀ wọn. Bá wá fẹ́lòmíì lẹ́rìí á ní rárá o, ohun táwọn àfáà tọ̀hún sọ lòun fẹ́ gbọ́ torí pé ẹni tó gbà fún ni. Àfáà tọ̀hún dẹ̀kẹ̀ rí àṣìgbọ́ àti ọ̀rọ̀ tí ò lẹ́rìí àti ìròrí burúkú àtẹjọ́ wẹ́wẹ́ ó kún ọ̀dọ̀ tiẹ̀ tóun pè ní ìmọ̀ fún wọn. Kí Allah ṣàánú ẹnì kankan wa, ó ṣàlékún ìdáyà fún wa. Á dúró lórí eléyìí báyìí torí Ramadan náà ń bọ̀ wá. Á sọ àwọn nǹkan tí torí pé ní Ramadan àwọn ò kí ń ṣe wáàsí ní Ramadan o. So a máa prepare kalẹ̀ díẹ̀ àwọn nǹkan tá a ṣe àtàwọn nǹkan tí kì í jẹ́ kéèyàn ní ládàáwẹ̀ á bára wa sọ inshallah bí Allah bá tún mú ọjọ́ wá. So a tún máa pàdé pẹ̀lẹ́pẹ̀lẹ́. Subhanaka Allahumma bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.